sí ní jẹun ọmọ tó bá jóbe tó ní àlùbáríkà. kábíyèsí Elédùmarè. àlùbáríkà ọmọ tó ń bẹ lábẹ́ ẹsẹ̀ bàbá. ọba tó. obìnrin ni ó ti ra oúnjẹ tí ó jẹ lára ọmọ fún ọmọ rẹ̀ látọ̀dọ̀ bàbá ẹ̀. so ìdí nìyí tó fi jẹ́ pé oúnjẹ ọmọ dùn àjẹdọ́jú alẹ́ ni tiwọn látàárọ̀ ọjọ́ náà ni obìnrin ti bẹ̀rẹ̀ sí ti fẹ́ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀. orí ọkùnrin ò ní nǹkan kan tó ju eré ìbálòpọ̀ lọ lára obìnrin. ìyókù wàhálà ni. ìyókù wàhálà ni. wàhálà ni o. wàhálà ní ní tí ẹ̀ ní máa náwó lé lórí. àti àtijọ́ àti mu. obìnrin tó bá dúdú pé oúnjẹ ọmọ nìkan ló fẹ́ jẹ tí inú ọkọ rẹ̀ ọ̀bá tó yìí ṣe fún nǹkan yẹn òun náà lè gbádùn ẹ̀. ọba tán òun náà lè róúnjẹ ọmọ jẹ mo ti mú tí mo fẹ́ mú. kò lè jẹ bó bá sì jẹ kò lè gbádùn ẹ̀. mo ti mú tí mo fẹ́ mú. obìnrin ló dààmú kí lónìí tí wọ́n ń kó lókè borí òkè àlùbáríkà ara bàbá tí wọn ọ̀rà bọ́mọ ni wọ́n wá kí. mo ti mú tí mo fẹ́ mú wàhálà mo ti mú ẹ ṣe bá mi láti lọ rà bẹ̀sẹ̀ láti lọ rà bí. ẹnìkan ló kù tí ń fún láàyè kájọ wa tó tú gbogbo ẹ̀ lóò. Hello sir. ẹ̀yin ọmọ sọ́wọ́ ọkùnrin láyé ó bí mo sì fi ó pè sẹ́ẹ̀rí lẹ́yìn bàbá tó pè gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń gbọ́ mi ọkùnrin kankan ò gbọdọ̀ pè wọlé mọ́ tí n bá ti gbọ́ wọn ọkùnrin lẹ́yìn bàbá yìí èyí ni wọ́n pa mo fẹ́ fún obìnrin méjì láàyè obìnrin lọ̀rọ̀ ìbáwí ẹ̀ bàbá kí ló kọ́ yín. Àfá Abdulrasaq láti Èrúwà. Èrúwà Àfá Abdulrasaq ẹ̀rasà ọ̀ya. ẹ kú gbìyànjú àyíká ìtẹ́gbéwá lálẹ́ nǹkan ńlá ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ gan. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ó yẹ ẹ sáwò pápápá ẹ sáwò. oúnjẹ ọkọ náà ló dáa náà ló dùn lẹ́nu o. oúnjẹ ọkọ ló dáa ló dùn lẹ́nu. náà ló dùn lẹ́nu o. ó tán mo ti mo fẹ́ mú kò lè bàjẹ́ fún yín mo ti.